gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun aṣíwájú sẹ́nitọ́ Dr. Adébọ́lá Jackson olùdíje Adeleke ìmọ̀lẹ̀ Ọ̀ṣun ògbóni adúláwọ̀ ọlọ́sọ̀ ẹ̀dọ́ pé ìmọ̀lẹ̀. ẹ bá mi ṣe kábíyèsí sílẹ̀ kan sí o èmi ò gbọ́ yín o ẹ bá mi ṣe kábíyèsí o kábíyèsí Olódùmarè. ìwọ lódò ọba tẹni bọlá òye. ẹ bá mi kọ ìwọ lódò ọba tẹni bọlá òye. Bàbá Olúwo of Igbo land, Ọba Adéwálé Àkànbí tell the world and his lovely Olórí. Members of the National Assembly here present, members of Osun State House of Assembly here present, SNJ, Bobagunwa, Teslim, Alaye, PDP State Chairman Honorable Sunday Bisi, members of the State Assembly Council here present, party leaders, important personalities, ladies and gentlemen. Kabiyesi, I am here to pay the homage as I enter this ancient town. Chiefs, prince and princess, elders and leaders of Igbo, I salute you all. Our administration is spreading development all over the state. Igbo continues to be a major beneficiary. I know previous administration neglected Igbo. I am changing the narrative for the better. Igbo must assume a rightful place. But I need your support and cooperation to achieve this. Igbo must wake up. Sons and daughters of Igbo must shine their eyes. Igbo town is not and should not be imprisoned under the gap of old politics. Being a progressive is not equal to being underdeveloped. Any government serve the people, fight poverty, and satisfy the aspirations of the citizen is progressive. I'm a progressive by all accounts. Yes. Don't let anyone deceive you with political label. You must wake up. Our administration is here to support you to grow, to deliver. Kabiyesi and leaders, we seek your support and prayers for our government. This administration is a golden chance and opportunity for you to escape underdevelopment. I remain a strong partner of Igbo people in their journey to escape decades of neglect and lack. May the good Lord bless Osun State, the state of the living spirit. May the good Lord bless our Kabiyesi. May the good Lord bless Igbo. Thank you very much. Láti sọ tí bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ ní Yorùbá ní ṣókí. Ẹ ṣe kábíyèsí kú bàbá Olúwo. Mo kí gómìnà ọ̀rọ̀ tí gómìnà sọ torí ilẹ̀ Yorùbá la wà. A fẹ́ jẹ́ kí àwọn tó ń wò wá nílé tílé toko kan gbọ́ nǹkan tí gómìnà bá wa sọ. Bàbá gómìnà ní àwọn wá kí yín ipe àwọn wọ ìlú Ìwó, àwọn ò gbọdọ̀ wọ̀lú láì kí onílùú. Gómìnà wá síbí ìwà ṣe kádípẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ tí bàbá kábíyèsí ìgbẹ́ wá ní ṣe kábíyèsí tó gómìnà wá kí àwọn àgbààgbà Ìwó lápapọ̀, gbogbo òjòyè, àwọn lọ́mọba gbogbo ọ̀tọ̀kùlú ìlú
ẹ̀yin tẹ́ ń jẹ́ kí Ìwó tẹ̀síwájú gómìnà ní àwọn kí yín lọ́pọ̀lọpọ̀ pẹ́ kú àmójútó ìlú. Lẹ́yìn ìgbà yẹn gómìnà ní ìjọba wa jẹ́ ìjọba tí ó jẹ́ pé ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun mú láyà wa àdẹ̀ ní parí apá kan ká dá apá kan sí nínú kí a lè mú ìdàgbàsókè bọ́ sí tilétoko ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú rẹ̀ ni ó jẹ́ kí gómìnà ka ìlú Ìwó gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì igun kan tó tóbi, ìlú tó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé, ìlú tó jẹ́ ìlú olókìkí ní ilẹ̀ Yorùbá àti nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà gbé ìdàgbàsókè ńlá agbedébí léde. Gómìnà ní pé akíkábíyèsí pé akí kú oríire. Wọ́n wá ní ìgbà tá à ń sọ gẹ́gẹ́ bí ìdàgbàsókè yìí o àdìdáṣe. A fẹ́ ìrànlọ́wọ́ bàbá kábíyèsí, a fẹ́ ìrànlọ́wọ́ gbogbo àwọn ìjòyè, a fẹ́ ìrànlọ́wọ́ àwọn ọlọ́mọba, a fẹ́ ìrànlọ́wọ́ àwọn ọ̀tọ̀kùlúùlú nílùú Ìwó láti lè bá ìjọba wa, ìjọba Adémọ́lá Adélékè ìfọwọ́sowọ́pọ̀ kí ìdàgbàsókè náà kó lè kẹsẹ̀ járí. Wọ́n wá ní àwọn kankan máa ń lọ tẹ́lẹ̀ o, wọ́n á ní àwọn kan ní ẹgbẹ́ onítẹ̀síwájú, àwọn kan ní ẹgbẹ́ Awólọ́wọ̀, wọ́n ní ẹ má jẹ́ kí àwọn èèyàn kan fi búrẹ́dì kó alóbi ọbẹ̀ o. Wọ́n ní bàbá wa Awólọ́wọ̀ ìtẹ̀síwájú ló jẹ wọ́n lógún. Wọ́n ní ìjọba tó bá ti mú ìtẹ̀síwájú lọ́kùnkúndùn, wọ́n ní ìjọba yẹn ní ìjọba ìtẹ̀síwájú. Kò ń ṣe pé kéèyàn kàn gbé ọkọ̀ Awólọ́wọ̀ lórí ló ń jẹ́ ìtẹ̀síwájú. Gómìnà wa ní àwọn tẹ́ rí yìí o, àwọn dúró fún ìtẹ̀síwájú, àwọn sì ti dé lásìkò yìí. Ìtẹ̀síwájú ti dé bá ìpínlẹ̀ Ọ̀ṣun, ìtẹ̀síwájú ti dé bá ìlú Ìwó. Gómìnà ní ká fi ọkàn balẹ̀ yìí pé àwọn mọ̀ pé láti ẹ̀yìn àìmọye àdéhùn tí àwọn olóṣèlú ti ṣe fún wa nílùú Ìwó tí wọn ò múṣẹ. Ibi tó yẹ kí ìlú Ìwó wà gẹ́gẹ́ bí ìlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò tí ì débẹ̀. Wọ́n ní lásìkò ìjọba tiwa yìí ìlú Ìwó yóò débẹ̀. Wọ́n náà wá kí àwọn tó wá bẹ̀rẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ nílé ẹ̀kọ́ sí adẹ̀ ní ìdádúrójú wípé ẹ fún wa ní ìfọwọ́sowọ́pọ̀ náà. Wọ́n ní ìlú Ìwó máa tẹ̀síwájú o, ìpínlẹ̀ Ọ̀ṣun máa tẹ̀síwájú o, bàbá kábíyèsí Olúwo aládìrí àwọn ọmọ jẹ́ o. Wọ́n ní ká kí yín ẹ ṣé. Ètò kù ní kí bàbá Olúwo bá a sọ̀rọ̀, ṣùgbọ́n bàbá Olúwo tó máa rí mọ́ ṣe rí tí wọ́n dá mọ́ ṣe dáyìí gómìnà kí ní kan ṣe mí lẹ́ẹ̀kan. Ìyá wa olórí Firdaus Adéọlá Àkànbí lẹ́yìn Ọlọ́run náà ń tọ́jú bàbá Olúwo. Ẹ dá sí kábíyèsí o. Ayé kò tó fẹ́ sọ̀rọ̀. Lọ́yàn lọ́sùn fún wa lẹ́nu pé wọ́n ní ọmọ fi àtọ́gbání o àti ìjòyè ni o. Bí ọba tiẹ̀ sọ́ba bó ní ìjòyè ó sì wà. So a kí ọba Ọ̀ṣun. Ọlọ́sùn kò sí ìlú rẹ̀. Gómìnà tó bá ti jẹ́ ní ọba Ọ̀ṣun ọlọ́lọ́sùn Ọlọ́run ó máa fa ìṣe. Mo kí gómìnà Nurudeen Jackson. Adeleke. Mo fi yẹn kí àwọn tẹ́ ń tọ́jú yín àwọn aya wa first lady àti first wife. Mo kí wọn. Mo kí yín pọ̀ then mo kí the SSG káàbọ̀ yóò dà fún Olúọmọ. Mo kí yín. Mo kí the chairman of the PDP party, all commissioners come and be. Mo kí gbogbo yín. Mo rí commissioner fi bẹ́ẹ̀ dá ogun commissioner ọmọ máa commissioner Dosu ti chief council. Mo sì máa Olúọmọ Ẹ̀rìn Ọ̀ṣun Ọlápọ̀ Alimi mo kí yín o. Sunday Oruniyi. iBot. Ó dà pé commissioner kan náà ni. Kábíyèsí Ọlọ́run social duties ẹ̀mí àti nílànà ẹ̀yin lẹ́sọ̀nà onísọ̀nà nù ẹni mo gbọ́dọ̀ dúró sí PS works òkìyìn o ẹ̀yin máa ń dégò ojú ní àìsí bẹ́ẹ̀ mo kí gbogbo house of rep the honourables the chairman mo kí gbogbo wa o. iBot. Yọ̀ọ̀dà fún the Ìwó board of trustees. Àwọn ọ̀túnba nìyẹn, àwọn tí mo trust yọ̀ọ̀dà fún mi o. Professor Lai Olúrodé àti
Mayegun of Iwoland. He's an accountant in the United States. He came for Ilea Festival and he's going very great. When it comes to development of Iwo and environs, it's great in there. Thank you very much. Moki Onyoba, Olokuro, Lawije Ogbe, Moki Ọmọọba Ejibelo, Ọmọọba Rema, Emiloju wa bẹ́ẹ̀, Chairman Iwo, Eniola Adeniyi, kí gbogbo yín. Ẹjọ́ ká máa dọ́nà pẹ̀lú àdúpẹ́ torí ó yẹ ká dúpẹ́ àásán akẹ́kọ̀ọ́ fẹ́ jíjà òbí alọ. Gómìnà ìgbà tèmi ní ẹ fẹ́ ṣe nǹkan dọ́dá yóò. Mo kí yín o. Ààrẹ Atúlùsí àmì. Ìgbà tèmi lẹ fẹ́ ṣe nǹkan dọ́dá yìí. Mo ire dé ọ̀dọ̀ mi. Orí mi ò ní kọrin o. Orí mi ọmọ sọrí ni o. Ọba wo ọsọ tiẹ̀ sí rẹ̀. Wọ́n ń bèrè ìwọ ọba ti sọ. Ìgbà tèmi lẹ ń gbé wáyé o. Orí mi gbà á. Òǹgẹ́rin ni mo ṣe. Mo dúpẹ́ fọ́lọ́run. Mo lè dúpẹ́ lọ́wọ́ èyí tọ́lọ́run lò. Wípé lórí títí ó ń bèjì. Ó ń bèjì ní ọ̀tún. Ó ń bèjì lósì. Ìdòwú wà ní ẹ̀gbẹ́ ọ̀tún. Ìdòwú ní kí ni ẹ pé ọkọ̀ sidewalk. Ìdòwú náà wà mí jù. Ìmọ̀lẹ́ àríṣe làríkà bàbá rẹ̀ kú ẹni tó bá ṣe àgbọ̀dọ̀ sọ bí ó ṣe o. Mo ti bí PS náà wọ́n láwọn parí ẹ̀ kó tó di wípé next ìbò wọ́n parí ẹ̀ wọ́n láwọn afáfíàkì ẹ̀ nítorí àmọ́ ọba ní èdè nǹkan láti fi sọ bára gbígbé ìgbà tèmi dá o. Ẹjọ́ wọ́n lè parí lọ́la àgbàlá lọ ní ti máa sọ pé ìgbà tèmi FC wọlé ńgbà tèmi ilé náà tó fẹ́ orí mi dáa nù. Ìgbà wo ni mo gbé? Ìgbà Oyin ló gbé. Èèyàn ṣe tí ìsọfún ìyàwó tó náà mo dúpẹ́ o. Gómìnà náà gbé Ìgbà Oyin àjọgbégbó Oyin pọ̀ lọ́dà fún yìí o. Gómìnà ẹ lè máa ṣe ẹ máa rí ṣe lọ́wọ́ máa fún ẹ ṣe ẹ̀sìn ní fàìsàn ló fàìsàn ní yóò gùn ọgbọ́n tẹ́ẹ̀fì máa ṣe Olódùmarè yọba fún yín ọgbọ́n tẹ́ẹ̀fì lè máa ṣe tẹ́ẹ̀sì máa ṣàṣeyọrí lórí ẹ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́sùn ẹ̀ ń sọ káàkiri ẹni báyìí yóò ẹ̀ sàwọn títì kan wò máa ó ń bèjì lè ẹni ọba tí Ìwó náà wà dàbí nígbà tí ẹ̀ ń lọ lọ́nà Atlanta Ìwó náà wà dàbí nígbà tí wọ́n lọ lọ́nà Ring Road Ìbàdàn mi lè sọ kankan pa àyàn àfi kéèyàn dúpẹ́ àdúpẹ́ o gómìnà ẹ káàbọ̀ sí ìlú Ìwó àwọn àwo wọ́n fẹ́ràn ni àti bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa àìlú ọ̀fẹ́ rẹ̀ ni ẹ bá ti dáadáa wọ́n lè yàn o ẹ bá rí tí Ìwó bá ń pariwo mi pé mo ṣe dáadáa fún mi ibi ọ̀pọ̀ àwọn aráàlú ní ìsìnkú ajẹ̀lú òbí àjọ náà wó kan ẹ̀sùn kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́. ẹ̀sìn ta plọ́ọ̀tì kan rí síbi abẹ́ẹ̀síbẹ̀ Alhaji Sulaiman Bello ṣé mo ta plọ́ọ̀tì ní Dèjì tó kọ́ lè epo ṣé mo wá bá yín máa du owó ilé mo tún ní owó tó yẹ kí n gbà lọ́wọ́ yẹn fi kún ilẹ̀ ìbírí níbẹ̀ ó yẹ kí n ti sọ fún owó sà ó yẹ kí n ti sọ fún owó sà pé wá Dèjì ń kówó wá láti Atlanta Lágbára Ọlọ́run.
pariwo mi lọ́nà. Wọ́n pariwo mi lọ́nà. Ẹ má bí inú sẹ́nu ọba ọlọ́run ọba ni yóò bá wa ṣe. Àmín, àmín. Ẹ̀yàn bá ti ṣe dáadáa. Ẹ̀yàn ṣe iṣẹ́ èèyàn làdúrà rẹ̀. Ẹ̀yàn bá ti ṣe dáadáa, iṣẹ́ ọmọ àròyìn. Bí wọ́n bá ṣe títí ó kejì, tí rajà bò rí rí, bójú yóò rí rí. Ọ̀rọ̀ etí ò rí rí tọ́wọ́ àrùn. So ẹ̀yàn bá ṣe wọ́n ní ẹni tó bá ṣe kẹ́yìn òsè ojú ẹ̀ náà rí tí ọ̀nà méjì lọ́wọ́ àwọn ní dáadáa àti ní búburú. Ọba ṣe búburú ojú rẹ̀ náà rí. Ọba ṣe dáadáa ní kẹ́yìn òrí rí. Ọlọ́run ní máa bá àyàn ṣe ẹni tó bá ti ṣe dáadáa rẹ́kọ̀dù ẹ̀ wà nílẹ̀ tọ́lọ́run kọ́ lẹ̀. Ọlọ́run ẹ̀ rí gé rẹ́kọ̀dù kúrú ẹni tó bá ti ṣe dáadáa lọ́mọ bí ó sì fà á òun ló ní gbogbo àṣẹ lọ́wọ́. Lọ́ba yín ṣéwu lọ́ba wa ṣéwu ìwọ ti fọkàn balẹ̀ ó sì ti ń dùn sí i. Èyí tí wọ́n tó gbé wáyé kì í ṣe yọ oyin ni. Ẹ ṣé o mo dúpẹ́ o gómìnà mo kì í èmi àti gómìnà ọ̀sàárẹ̀ wọ yẹ̀wò wọ́n ti dúró de wà bẹ́ẹ̀ lọ́dà àforí madam. Sorry. Gómìnà ọba bàbá kábíyèsí olú ìyá bọ́tò àti olórí àṣìbí ìpele ẹ̀kọ́ àlejò ẹgbẹ́ ń fún gómìnà ní ẹgbẹ́ ń fún lẹ́bù kan ẹ̀bùn tí mo fẹ́ fún ẹ bá mélé wọ́n yá bá mú èyí tó bá dá ń bẹ̀ wá. Wọ́n bá mélé bá mú ọ̀pá ń bẹ̀ wá lẹ́yìn ìfúnlé bẹ̀ wá sáàgbà ọ̀yà èwo ni mú kejì náà wá. bàbá kábíyèsí olú ìgbé títì wá. wọ́n ní àwọn fún gómìnà ní ọ̀pá ìṣẹ́gun ọ̀pá àtàṣẹ́gun ní 2026 ṣáàlá ẹ̀fọ́ pé ìmọ̀lẹ̀ bàbá mi olúwo láti bàtà sí ọlọ́sùn ọ̀pọ̀ṣún lẹ́lẹ́kejì ẹ̀yìn ìwé yóò ní bẹ́ẹ̀ àmì òní ní bẹ́ẹ̀ ojú ẹ̀ sí ní bẹ́ẹ̀. Ẹ̀dá kan ẹ̀yìn ẹ̀yẹ wa ẹ̀dá ká máa lọ sí ìta gómìnà àti ọba olúwo wọn bá ń tẹ̀ láti ṣe lókè lókè. Ọ̀rẹ́ bẹ́ẹ̀ là ń kéwì ẹ̀kú iṣẹ́ takuntakun tẹ̀ ṣe o. Ó yá káwọn yẹn kúrò mbẹ̀ yẹn. Ọ̀rẹ́lẹ̀ yìí o. Àdàmà àgbàlú. Ẹ jẹ́ káwọn yẹn kúrò mbẹ̀ yẹn. Ẹ̀sọ́jẹ̀. Kíni? Máìkì. Fádà ló ń bọ̀. Microphone dà. Ta ló mú máìkì lọ? Excellency, ẹ̀rọ níṣẹ́jú àwọn èèyàn. Mo fẹ́ béèrè reality wa ẹ bá wa sọ the sport reality. General hospital wa ẹ bá lè bá wa náà ṣe teaching hospital. Mo bẹ̀rẹ̀ ní tí méjì láti ẹ bá wa wọ́ọ̀kì. Ẹ̀sìn kábíyèsí lójúwó. Ẹ̀sìn ìmọ̀lẹ̀ kó ìmọ̀lẹ̀. Ṣàkúlẹ̀ àkíkọ̀dì. Ó sì ìjọba. Bàbá wa sílé. Bàbá wa lọ́ba sáyẹ̀nsì. Ẹ̀kọ́ àdójì kọ̀ọ̀kan. Bàbá wa àbíọ́lá àbíọ́lá. Bàbá wa sọ. Ẹgbẹ́ bọ̀dé jẹ́ yọ. Àti kàkà kọ́nà ọ̀gbọ́n ọ̀rọ̀ àwọn ọmọdé ní báyọ̀ rájí. Iṣẹ́ wọn. Ṣọ́ra. Ìpínyàn ọ̀bá tó kúrò.